lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lánàá ní ìlú Ìgbòho níbi tí a ti rí olóyè Sunday Ìgbòho tí wọ́n ti lọ sí ìlú Ìgbòho láti lọ ṣe ìkìlọ̀ fún àwọn Fúlàní tó wà ní community yẹn bẹ̀. Mo kọ́ fẹ́ fi àkókò yìí dúpẹ́ àti láti kí olóyè Sunday Ìgbòho pé wọ́n ṣeun, wọ́n kú ìfọmọ ènìyàn ṣe, wọ́n kú ọkàn akin torí nígbà tí wọ́n kọ́kọ́ ṣe fọ́nrán yẹn tí fọ́nrán yẹn ń jà ròyìn lórí ayélujára, à ń rí àwọn kọ́mẹ̀ntì kọ̀ọ̀kan táwọn kan sọ pé Fẹnuwu gate ó tún ti bẹ̀rẹ̀, ó tún ti dé ṣùgbọ́n nígbà tó jẹ́ pé Ọlọ́run ọba yìí ọba tí ò kí ń gbè lẹ́yìn alábòsí ni, Ọlọ́run gbè lẹ́yìn alábòsí tó máa wá pa ọ̀tá lẹ́nu mọ́, ká tó wí ká tó fọ̀, ìròyìn bá kàn, òkìkí bá tún kàn pé àwọn tí wọ́n gbé o wọ́n ti fi wọ́n sílẹ̀. Eléyìí wá dùn mọ́ mi nínú lọ́pọ̀lọpọ̀ torí pé kí ni olóyè Sunday Ìgbòho tí àwa mọ̀ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni, tó bá ti lóun máa ṣe nǹkan bó ṣe sọ pé òun máa ṣe yẹn ló ṣe máa ṣe. Ibi tí mò ń lọ nu fọ́nrán ìkọ́ni, á wù mí ẹ bá mi pín fọ́nrán yẹn jọ, á wù mí tẹ́ bá mi pín fọ́nrán yìí kó dé ọ̀dọ̀ ìjọba Ọ̀yọ́ state. Á wù mí kó dé ọ̀dọ̀ ìjọba Ọ̀yọ́ state. Ṣé ẹ mọ̀ pé àwọn ọmọ tí wọ́n gbé ní ìlú Ògbómọ̀ṣọ́ ní Oríire local government wọ́n sì wà nugbó, tó jẹ́ pé ara nǹkan tí ó fẹ́ dàbẹ̀ pé ó fà tí wọ́n ṣe tí fi wọ́n sílẹ̀ àbí tí àti ìrí àwọn ọmọ yẹn kan padà sílé ni wípé olóyè Sunday Ìgbòho sọ nígbà kan wípé kí ìjọba fún àwọn ní go ahead láti ràn wọ́n lọ́wọ́ páwọn ọmọ yìí máa padà sílé, ṣùgbọ́n àwọn ọmọ tó ń ṣẹlẹ̀, àmọ́ tó ń dá ìgbésẹ̀ ìdúró. Now ibi tí mo wá ń lọ gbápa gangan nínú fọ́nrán yìí ni wípé gbogbo àwọn Fúlàní tó wà nílùú Ìgbòho ìjọba gbọ́dọ̀ investigate wọn, pàápàá ní àdúgbò tí olóyè Sunday Ìgbòho lọ lánàá yẹn, ìjọba gbọ́dọ̀ ṣe investigation tó lágbára lórí wọn bẹ̀ yẹn. And after doing the investigation, tí wọ́n bá rí any of them tí olóyè Sunday Ìgbòho lọ bá lánàá yẹn, in fact any Fúlàní tó bá wà ní àgbègbè yẹn ó yẹ kí wọ́n lé wọn kúrò ńbẹ̀ ni, no matter how long tí wọ́n ti ń gbé ńbẹ̀ yẹn ó yẹ kí wọ́n lé wọn kúrò ńbẹ̀ ni. Ẹbí wípé kí nìdí? Yorùbá sọ wípé tí ò bá sí olè ilé, olè ìta ò kí ń sí. Olè ilé ló máa ń ran olè ìta lọ́wọ́. Àwọn Fúlàní tó wà ní ìlú Ìgbòho yẹn wọn ò lè sọ pé wọn ò mọ àwọn tó ń ṣiṣẹ́ yẹn. Ó dáa, olóyè Sunday Ìgbòho fi ìkìlọ̀ kalẹ̀ pé mo fún wọn pọ́n fún wọn ní wákàtí méjì, láàrin wákàtí méjì sí mẹ́ta àwọn tí wọ́n gbé wọ́n dẹ̀ dá wọn padà. Ẹ wá mọ ìdí tí wọ́n ṣe gbọ́dọ̀ lé gbogbo àwọn Fúlàní tó wà mẹ́ẹ̀ kúrò. Ó ní wípé tẹ́ ẹ bá listen dáadáa sí nǹkan tí olóyè Sunday Ìgbòho sọ nínú fọ́nrán yẹn lánàá, wọ́n ní wọ́n gbé aláboyún kan àti àbúrò ẹ̀. Wọ́n ní àwọn Fúlàní nígbà tí wọ́n dẹ̀ béèrè owó tí wọ́n gbé owó lọ fún wọn, lẹ́yìn tí wọ́n gba owó yẹn tán wọ́n pa aláboyún yẹn, wọ́n tún pa àbúrò, wọ́n tún pa ẹni tó gbówó lọ. Àwọn ìlú mi náà lè mú mi lọ́kùnrin ẹ̀tọ́ ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn àlù bàbá yín wá bá yín jà ẹ jí yẹn gbé toyúntoyún ẹni tó wá gbówó fún yín owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olóyún yẹn ẹ wá fẹ́ nìkan lẹ̀ ẹ lè bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ inú rẹ̀ sẹ́yìn lọ́kùn Fúlàní làwọn tó ń ṣe. Ṣé ń gbọ́ mi? Wọ́n tún pa ẹni tó gbówó lọ. Ó túmọ̀ sí pé wọ́n ti fi ẹ̀mí aláboyún yẹn ṣòfò. Ta ló tiẹ̀ mọ̀ gan bóyá ọmọ tí aláboyún yẹn gbé sínú bí orí ẹ̀ ló ń jà báyìí. Now kí ikú aláboyún yẹn má bàa já sásán nílùú Ìgbòho, wọ́n gbọ́dọ̀ lé gbogbo Fúlàní tó bá wà nílùú Ìgbòho kúrò. Tí ìjọba bá fẹ́ ṣe iṣẹ́ bí iṣẹ́ o, mi ò kọ́ wọn níṣẹ́ wọn ṣe, ṣùgbọ́n tí ẹ bá fẹ́ àlàáfíà nínú ìlú, tẹ́ ẹ fẹ́ kí nǹkan tó ń ṣẹlẹ̀ kó máa tún padà máa tún ṣẹlẹ̀, ìgbésẹ̀ ńlá lẹ gbọ́dọ̀ gbé láti lé gbogbo, láti flush gbogbo Fúlàní tó bá wà níbẹ̀ kúrò, àtẹ̀yí tó mọ̀ àtẹ̀yí tí ò mọ̀. Torí ó easy fún wọn láti sọ pé ṣé wọ́n fẹ́ sọ pé gbogbo Fúlàní tó wà bẹ́ẹ̀ nílùú Ìgbòho máa mọ́ra wọn.
gbogbo Fúlàní tó wà ní Ìgbòho yẹn wọ́n máa mọra wọn now tí wọ́n bá mọra wọn ó túmọ̀ sí pé eléyìí tó wà ń bẹ̀ tó bá sọ pé òun ò lọ́wọ́ nú ẹ̀ ó mọ àwọn tó ń ṣe kí lóore tí ò lọ fi ẹjọ́ wọn sùn ìjọba and that is why they also have to suffer their silence. àìlè sọ̀rọ̀ yẹn wọ́n gbọ́dọ̀ jìyà ẹ̀ ìdí tí gbogbo náà tí ìjọba fi gbọ́dọ̀ lé gbogbo kúrò ńbẹ̀ yẹn nìyẹn kí àlàáfíà balẹ̀ ìjọba ńbẹ̀ yẹn bí bẹ́ẹ̀ kọ́ ṣe mọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan pé tí ikú ilé ò bá ṣe pa ni tòde ò lè pa ni tí àwọn Fúlàní ti ta tí wọn bá rí Fúlàní tinú ilé máa communicate pẹ̀lú iṣẹ́ wọn ò ní máa ṣeé ṣe ìdí tí wọ́n fi gbọ́dọ̀ léwu wọn nìyẹn mo ọ̀rọ̀ mi ò pọ̀ jù báyìí lọ Olóyè Sunday Igboho adúpẹ́ lọ́wọ́ yín o gbogbo tẹ́ ń ṣe fún wa nílẹ̀ Yorùbá àmọ́ lóore nílùú Ìgbòho lánàá yẹn ń sìn iyì yín tún ti lékan sí lóòótọ́ la mọ̀ pé ọmọ Ìgbòho ní ṣùgbọ́n ní àná yẹn kódà títí ayé ṣe mọ̀ pé ní ọjọ́ sí náà tí ẹ lọ sílùú Gàngán àwọn aráàlú Gàngán ò ní gbàgbé yín títí láéláé àwọn aráàlú Gàngán wọn ò ní yé máa sọ̀rọ̀ yín because ohun tẹ́ ṣe ń gbà yẹn àwọn kan ṣì ń jọ láì títí di òní ṣe ni pé nígbà tí wọ́n lé Sẹ́ríkì Gàngán kúrò nígbà yẹn ni àlàáfíà tó jọba lu Gàngán náà torí mo rí fídíò máa nǹkan tó rí di sọ̀rọ̀ nínú prógrámù kan ó ní iṣẹ́ àgbẹ̀ lòun ṣe òun máa ń gbé ẹ̀gẹ́ ni ó ní látìgbà tí wọ́n tí Olóyè Sunday Igboho ti lè wá síbẹ̀ yẹn ó ní kó tó di pé Olóyè Sunday Igboho wá gbogbo nǹkan tó ń rí invest lé lórí wọn jẹ́ kó ń rí nǹkan kan gbé jáde ńbẹ̀ ó ní ṣùgbọ́n ní ọdún tó tẹ̀lé lẹ́yìn tí Olóyè Sunday Igboho wá síbẹ̀ yẹn sílùú Gàngán pé ohun tóun kó ní èrè oko eléyìí tóun tẹ̀ tí kò tán ìwọ̀nba tóun ti kó ńgbà yẹn ó sọ iye tó ti rí ńbẹ̀ ńgbà yẹn tó jẹ́ pé inú ẹ̀ ń dùn pé Olóyè Sunday Igboho pé òun dúpọ́ lọ́wọ́ ẹ̀ gidi gan ni ìdí èyí gangan ìdí pé ṣe ni pé àwọn ti Gàngán ká ní pé Sẹ́ríkì yẹn ṣì wà ń Gàngán àtàwọn Fúlàní tó kù ó ṣeé ṣe kí àlàáfíà máa ṣe ìjọba ń lu Gàngán ní bá ṣe ń sọ̀rọ̀ yìí ṣùgbọ́n lẹ́yìn tán lé gbogbo wọn Fúlàní tó wà ń bẹ̀ kúrò àti Sẹ́ríkì Gàngán àlàáfíà ìjọba ń bẹ̀ kí irú ẹ̀ tún lè ṣẹlẹ̀ nílùú Ìgbòho á dá kí ìjọba wà nǹkan ṣe sí wọn ẹ ṣé ó dàbọ̀.